ìṣẹ́jú àáyá ni ìròyìn. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ìkànnì jígí alára kẹrìnlélógún. Ó tún ti yá òwe jájọgbọ́. Lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. Ìròyìn ní ìṣẹ́jú àáyá. Ẹ kú dédé àsìkò yìí o. Ìròyìn ìṣẹ́jú àáyá láti ìkànnì jígí alára kẹrìnlélógún. Abímbọ́lá Olúwatósìn lóníròyìn. Ìròyìn náà rèé o. Ọmọ gbajúgbajà òṣèré Saheed Balogun tí orúkọ rẹ̀ ń jẹ́ Zinat Balogun jáde láyé o lónìí ọjọ́ 5 oṣù kẹwàá ọdún 2024 lẹ́yìn àìsàn ráńpẹ́. Òṣèré yìí àtàwọn akẹgbẹ́ rẹ̀ ń ṣe ìdárò rẹ̀. Omíyalé ṣọṣẹ́ ò ní ìpínlẹ̀ Ondo, ọ̀pọ̀ dúkìá ṣòfò. Pásítọ̀ àgbà ìjọ Redeem Enoch Adébóyè túbà o lórí ọ̀rọ̀ tó sọ wípé o ẹni tí kò bá san ìdámẹ́wàá kò lè dé ọ̀run. Ìjọba ṣe tán o láti káwọn ọmọ Nàìjíríà tó wá sí Lebanon wálé o látàrí bí Israeli àti Lebanon ṣe ń ju àdó olóró sí ara wọn. Èèyàn 77 jáde láyé o lẹ́yìn tí ọkọ̀ ojú omi dojú dé. Iléeṣẹ́ ológun Nàìjíríà yọ ọmọ ogun ojú omi tí wọ́n tì mọ́lé fọ́dún 6. Àwọn ọkùnrin kan tó wọ aṣọ ọlọ́pàá da ìbòrú o ní ìpínlẹ̀ Port Harcourt. Ọwọ́ ọlọ́pàá tẹ àwọn 3 lórí ẹ̀sùn ìbẹ́nilórí ní Abia. Àwọn agbésùmọ̀mí pa fìjìláńtẹ́ 9 wọ́n sì jí ìbọn 6 kó lọ. Ilé-ẹjọ́ rán àwọn ọmọ ìyá àti àwọn 23 mìíràn lọ sí ẹ̀wọ̀n lórí ẹ̀sùn jìbìtì orí afẹ́fẹ́. Tó kí ń dùn kó pọ̀, Abímbọ́lá Olúwatósìn ọ̀dẹ́mọ̀ lóníròyìn. Ẹ má gbàgbé láti bá wa subscribe sí ìkànnì yìí o. Títí di ìgbà mìíràn tá ó fìrè àtayọ̀ pàdé. Ire o, ire lójú owó ń rí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì jígí alára. Ìkànnì jígí alára. Jígí alára. Jígí alára. Jígí alára. Ìkànnì jígí alára kẹrìnlélógún bàbá gbogbo.